Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Gani Adams, Baba Gani, Iba Gani Adams. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ̀yin lẹ allegation kó lóye Sunday Igboho ní ẹni ẹ wà nínú àwọn tí ó pa Bọ́lá Ìgè. Ẹ rí evidence kankan proof ẹ o. Àgbàlagbà kan kì í ṣe láńgbàláńgbà o. Kódà kọ́ máa nú èèyàn máa kọ́lé kéèyàn máa jíṣò o. Kódà o. Kódà kọ́ máa nú èèyàn máa kọ́lé kéèyàn máa jíṣò. Aburú ni, ó burú. Ó burú. Káàró sọ mọ́dì. Káàró dì máa sọ kídi ọmọ ti gbófo ni o. Kí tèmi ni o. Iba Gani Adams. Oyè tẹ́ jẹ́ oyè ilẹ̀ Yorùbá ni o. Inú wa dẹ̀ dùn. Orí ẹ̀yin náà ti ṣe dáadáa ṣáájú nílẹ̀ Yorùbá. Tó bá wá rẹ̀ báyìí, a lè blame yín. Ṣùgbọ́n ẹni tó ń náà tẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú lórí ilẹ̀ Yorùbá, ẹ má dá lọ́wọ́ kọ́. Àwọn ajá yín ti ń gbó káàkiri, ẹ pè wọ́n wọlé, ẹ fún wọn lóúnjẹ. Tájá bá ń gbó ibi nípa, ẹ fún àwọn ajá yín lóúnjẹ. Ẹ má jẹ́ káwọn ajá yín sọ yín lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ti na ajá máa alájá lára, alájá náà ń lo náà yẹn. Iba Gani Adams, ẹ má jẹ́ kí àwọn ajá yín sọ yín lẹ́nu. Àwọn ajá yín ti ń gbó káàkiri ilẹ̀ Yorùbá yìí, ẹ mú wọn so. Ẹ mú wọn so. Ẹ mú àwọn ajá yín so. Ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Torí pé àwọn ajá yín yìí yóò máa mú àbùkù kàn yín. Àwọn ajá yín yìí, èyí tó ti darúgbó ń bẹnu ajá yín tí ọmọ àgbàlagbà lóhun, àgbàlagbà àyà, àgbà kan. Ọ̀dọ́ ajá ó ń bẹ nínú àwọn ajá yín yìí. Ọmọ kékeré ajá ń bẹ nínú àwọn ajá yín yìí. Táwọn ọmọ kéékèèké ajá bá ti ń ṣe bí ọ̀dọ́ ajá, tá ń ṣe bí ọmọ kéékèèké. Ṣé ẹ mọ̀ pé ọmọ kékeré ajá yóò fẹ́ practice bá ṣe ń bùyàn jẹ. Ẹni tí bá ń bẹ ládùúgbò tó bá gbọ́n yóò fọ́n kùmọ̀ lórí ni, yóò kú dànù ni. Èwo làgbàlagbà ajá tó ti darúgbó arúgbó ọjọ́ tó náà tó ń gbó. Baba Gani Adams, ẹ mú àwọn ajá yẹn so. Mímú so àwọn ajá yẹn ni ò ní jẹ́ káwọn èèyàn máa kẹ̀yìn lábùkù. Torí pé àwọn èèyàn sọ wọ́n ní lára ń bẹ lára yín pé lára olè ṣùgbọ́n mi sọ mo ní rọ́ ni. Mo ní bàbá ò mọ bí ó ṣe control àwọn ajá wọn ni. Bàbá ẹ control àwọn ajá yín. Torí èèyàn dáadáa la mẹ́sí láti lè. Ẹ̀yin náà dẹ̀ gbìyànjú. Ibi èèyàn kan bá dẹ̀ gbé ìgbìyànjú rẹ̀ dé. Tẹ́lómi náà bá ti tán láti bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀. Ò nídìí àti bínú ẹ̀. Ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́. Bàbá ẹ fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú olóyè Sunday Igboho. Ẹ má jẹ́ kí àwọn ajá yín, ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu. Ẹ má jẹ́ kí àwọn ajá yín sọ yín lẹ́nu. Àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí alábọ̀dé ẹ̀yin àti Ṣèyí Mákindé. Èmi ti ń fojú wo Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí alábọ̀dé. Torí tí kì í bá alábọ̀dé nílẹ̀ Yorùbá, kí ni rísì tí òfin ní jẹ́ kí Sunday Igboho wọnú igbó? Kí ni rísì tí òfin lè pe ìpàdé gbogbo àwọn security àti local security ni àti àwọn advance one ni àwọn major security àti local one kó pè wọ́n mọ́ra pé gbogbo yín ẹ ṣiṣẹ́ papọ̀ ẹ wọnú igbó. So Iba Gani Adams, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ mú àwọn ajá yín so. Tó bá jẹ́ pé ilẹ̀ rán wọn ẹ fẹ́ bà tí wọ́n jẹ́ ni o. Torí pé iṣẹ́ tẹ́ rán wọn, iṣẹ́ tí ọ̀tọ̀ fún ọmọlúàbí láti rán wọn ọlọ́mọ lè rán wọn. Iba Gani Adams, ẹ bá mi share program yìí kí ẹ bá mi tag Iba Gani Adams kán lè rí. Ẹ dákun ẹ bá mi tag Ṣèyí Mákindé kán lè rí. Tó bá wá jẹ́ pé kì í sẹ́yìn lẹ́rán wọn àwọn ni wọ́n ṣẹ́ jẹ́ náà dá iṣẹ́ ara wọn jẹ́. Àìmọ́ṣẹ́ kọ̀ orógùn ní máa jẹ́ kó orógùn torí bomi gbóná. Torógùn bá dẹ̀ torí bomi gbóná kéde ó ṣe nǹkan ó ṣe o. Nǹkan ó ṣe o. Yorùbá kí ni ń ṣe wá ná? Kí ni ń ṣe wá ná? Tá a lè tọ̀ sójú kan, tá a lè fọwọ́sowọ́ papọ̀. Igboho dùn kò fẹ́ dọ̀gá o. Ṣùgbọ́n tí ń dùn ó ní pé bó lórúkọ tó náà ó ṣe sẹ́kù nílẹ̀ Yorùbá. Kì í ṣe tọ̀gá, èèyàn lè má jọ̀gá torúkọ rẹ̀ ó dẹ̀ sẹ́kù. Èèyàn lè má jẹ ọ̀gá. Ṣùgbọ́n pẹ̀lú ipa takuntakun tó bá kó láyé òfin máa rántí rẹ̀. Iba Gani Adams, àwọn ọmọ yìí ò ṣe dáadáa o. Ẹ̀dẹ̀ ń rí wọn, ẹ̀dẹ̀ lè kọ́ṣàn wọn. Wọ́n á ṣe dáadáa o. Wọ́n á ṣe dáadáa o. Wọ́n á ṣe dáadáa o. Ẹ mú ajá yín so, ẹ̀dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú failure to do so. A máa disregard yín, a máa regard yín as ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. A regard yín gẹ́gẹ́ bí ọmọ àlè ilẹ̀ Yorùbá.
ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ lò ó àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ kọjá níbẹ̀ ogun tó jára wájú kò yẹ kó jẹ ọmọ ẹ̀yìn àgbà tó jìn sí kòtò ó fi kó ará yòókù lọ́gbọ́n ni àwọn ará yòókù yẹn tán náà bá wá padà jìn sí kòtò orí wọn ò pé nìyẹn ẹni tí ń lọ wájú ó jìn sí kòtò ìwọ tó wá ń bọ̀ lẹ́yìn tó wájú sí ó jìn sí dáàdì same kòtò orí ẹ̀ ò pé nìyẹn bàbá Gani Adams ẹ mú àwọn ajá yín so ẹ mú wọn so àdúrà ló yẹ ká gbogbo àwa tí ẹjẹ máa fàdúrà ran Sunday Igboho lọ́wọ́ ẹjẹ máa fàdúrà ran lọ́wọ́ ẹjẹ máa fàdúrà ẹ wo ẹnu ọba tí Sunday Igboho wọnú gbó ẹ wo àwọn àtijọ́ tuntun sáà mọ̀ pé lítí ọ̀ ń bẹ nínú igbó yẹn sáà mọ̀ pé nǹkan àlùmọ́nì ó ń bẹ nínú igbó yẹn ẹ wá wo wọ́n ti kó àwọn ọmọ yẹn according to allegedly wọ́n ní àwọn ọmọ yẹn ti wà ní border Benin Republic sí Nàìjíríà inú igbó yẹn wọ́n jọ kó ya pé ọlọ́jà Nìjẹ̀ inú igbó yẹn ọlọ́jà Kaduna inú igbó yẹn lọ́jà Kútọ́nù ọlọ́jà Kútọ́nù ẹ dem promise ẹ máa gba àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ máa gba wọn lẹ̀ ẹ máa gba wọn lẹ̀ more than 50 days ọmọ ọlọ́mọ bẹnu gbó Ṣèyí Mákindé òun sùn pẹ̀lú ìyàwó rẹ òun bá ìyàwó ẹ sùn àwọn obìnrin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó rẹ náà obìnrin ni ẹjọ́ ń bára yín sùn àwọn ọmọ ọlọ́mọ tó ń bẹ nínú gbó àwọn ìyàwó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ́kọ́ ń gbòòrò àwọn ìyàwó wọ́n di ìyàwó Boko Haram torí tí Boko Haram tí bandit báyìí jí obìnrin gbé ó ti di ìyàwó bandit àwọn bá sùn kò tó dé àní ó sì ń bẹ̀ láwọn tán bá mọ̀ lù sùn tán bá borò obìnrin bá sùn káwọn ajẹ́jà rí àǹfààní obìnrin bandit ò ní jí obìnrin gbé kọ́ mọ́ bá sùn lẹ́yìn ìgbà tí wọ́n bá lù wọ́n bíi kẹ́kú wọ́n á lù wọ́n bí ẹni tí ò léèyàn lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún bá wọn sùn wọ́n á bá wọn sùn sẹ́rù situation yẹn ló yẹ ká fi kéèyàn máa fi falẹ̀ sẹ́rù situation yẹn ló yẹ ká máa fi sọ̀sẹ̀lú reason yẹn I can never blame Tinubu for this issue torí ó ń fún ní security fault àlẹ́ di ẹ̀bí yẹn di Tinubu has no any fault on this issue ó ń fún ní security fault 12 billion every month ṣé every month ni àbí every year 12 billion ìsì ọ̀dà pé every year ni ìgbà wo náà máa ń gba security fault náà ṣé every month ni àbí every year ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n rí ẹ dákun ẹ̀yin tẹ́ mọ tẹ́ current ṣé yearly náà máa gba security fault ni àbí ń bọ̀ ẹ jẹ́ kí mi gún sí ẹ jẹ́ n sí màá sí mẹ́fìn security fault yẹn màá mọ 12 times yes yearly ni every year ẹ̀ ń gba security 12 billion every year yearly ni every year ni 12 billion every year for security fault 12 billion 12 billion 12 billion every year ni kì í ṣe monthly every year ṣé 12 billion náà pọ̀ tó láti secure life and property tí ń bẹ ní state 84 billion láàrin 7 years tí Ṣèyí Mákindé ti lò lórí ìjọba ó gba 84 billion fún security fault lábẹ́ bẹ́ẹ̀ Ọ̀yọ́ state ò ní helicopter Ọ̀yọ́ state wọn ní èsì gbé helicopter èlò ní ta helicopter èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion 1 billion monthly yes every month wọ́n gba 1 billion for security fault 1 billion yẹn for yes bẹ́ẹ̀ ni for 12 months ó jẹ́ 12 billion ni wọ́n gbà 12 billion ni wọ́n gbà lóṣù kan àbí ni wọ́n gbà ní lọ́dún kan bẹ́ẹ̀ ni monthly 1 billion yes 1 billion lóṣooṣù 1 billion for security fault every month 1 billion 1 billion 1 billion every month sọ wá jẹ́ owó kékeré sọ jẹ́ owó kékeré ibo ni wọ́n ń ná sí kí ni wọ́n fi ń ṣe kí ni Ṣèyí Mákindé fi ń ṣe ibo ló ń ná sí ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí léèrè ibo ló ń ná sí kí ló fi ṣe kí ló fi ṣe
kí ló fi ṣe. so àkànlé dúró pẹ́ lọ́wọ́ dá kí lọ́wọ́ dá kí lọ́wọ́ fẹ́ dá ìmúra ẹni lẹ́gàn ní ká sọ pé ọlọ́run ọ̀dà ẹja fáwọn ọlọ́run lọ́wọ́ are you crazy fata ẹni lọ́run lọ́wọ́ èèyàn sí ọlọ́fà lọ́wọ́ kọ́kọ́ kó súnmọ́ kọ́kọ́ fìyà jẹ náà kọ́lọ́run tó máa bọ́ fìyà jẹ ọlọ́run bọ̀tà tọ́ ọba téèyàn bá sẹ̀mí máa kọ́ lù bí kókú kí n tó fà lọ́nà lọ́wọ́ ọlọ́run fún ọlọ́run mọ́ta kí ló ń ṣe é tọ́ ọba lọ́wọ́ fa èèyàn kan lọ́run lọ́wọ́ wàá máa jẹ ìyà jẹ gbé kọ́kọ́ dáṣẹ̀ díà fún láyé àwọn gómìnà tẹ̀hún táyé àwa ní kókó wa jẹ afa ọlọ́run lọ́wọ́ ẹni tó yà mú ká dádọ̀bálẹ̀ ká sí ẹgbà gidi fún èèyàn kó wa jẹ ẹni ká ọlọ́run ẹjẹ́ àfilẹ̀ ẹjẹ́ àfàfọ́ ọlọ́run kí ló ń fà fọ́ ọlọ́run kí ló ń fà fọ́ ọlọ́run wà á máa jẹ ìyà ìfà wà á máa jẹ ìyà ìfà fa kí ni ilẹ̀ fọ́ ọlọ́run ọlọ́run kan sọ pé ṣé dèdèrè ní ọ ní ọgọ́ ni o ṣe léyìí wọn gbá ọ lórí ẹ ọlọ́ọ̀fà lẹ́fọ̀ lọ́hùn o tún ṣe mí wọn tún gbá ọ o tún lọ́ọ̀fà táyé rẹ ó fi bàjẹ́ tán ọlọ́wọ́ máa wọ ẹran ni ọlọ́wọ́ máa wọ ẹran ni ìyàtọ̀ ọlọ́run fi máa jẹ́ èèyàn ọ̀tọ̀ ni ọlọ́run gan kórìíra kéèyàn gọ̀ tọ́ ọ bá gọ̀ ọlọ́run máa wọ ẹni pé dèdèrè ní ọgọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kọ́lọ́run so oúnjẹ fún ẹ ebi ń pa ọ ọlọ́run ènìyàn kan wá gbé oúnjẹ fún ọ wá gbé wájú ẹran wá ń bọ̀ wá lé ẹran wá jẹ oúnjẹ rẹ wá lọ fẹ ẹran lọ́lọ́lọ́wọ́ ìgbórí ẹ ti dàrú èyí àrùn òtí àti jámọ́ wájú èèyàn kan tó wá ń bọ̀ ọwọ́ agbóúnjẹ yẹn ọwọ́ à ń gbé lọ ọwọ́ ni èèyàn kan ló sì gbé fún ẹ̀yìn tó wá gbé mọ fàyìn lọ́lọ́ lọ́wọ́ o ò lè wá òkò tó ọ̀bà lè dámú kó wá òkò gidi kó sọ́ọ̀lù lágbárí wà ní mọ fàyìn lọ́lọ́ lọ́wọ́ ebi yẹn ọ̀pá ọ ebi máa pa ọ gbogbo nǹkan kọ́ làá máa kó lọ́lọ́ lọ́wọ́ we have to máa wà kó àbáyé ẹ̀yìn ti have our recorder ní tá a bá gbìyànjú lé lórí tí nǹkan yẹn ọba mú ìgbẹ́yìn látò gbé nǹkan lórí kádàrá wà á kọ́kọ́ gbìyànjú lórí nǹkan wà á gbìyànjú láti gba nǹkan yẹn padà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ rẹ ọwọ́ náà wà á relent ó gbìyànjú láti gba ẹ̀tọ́ rẹ tó o bá wá gbìyànjú tí gbìyànjú yẹn ọba mú ìgbẹ́yìn lọ́wọ́ àtọ́ gbé lórí pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn mo gbìyànjú ọlọ́ọ̀ni ò gbà bẹ́ẹ̀ so torí di eléyìí àní fi àwọn tí wọ́n bá ń tẹ̀ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ àní fi wọ́n lẹ̀ àwọn náà máa kóbò wọn tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu láàfi kóbò wọn á kóbò wọn níta abẹ́yẹn lágbára láti fi bá wọn jà làwọn náà fi bá wọn jà anybody tó bá ti ń tẹ̀ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ níta abẹ́yẹn lágbára ọlọ́mùí social media is for everybody nínú tọ́lọ́ fi fún wa lágbára ní social media wa ọlọ́mùí kò ṣerú wa lódì àwọn náà máa kóbò pẹ̀lú ọ̀rọ̀ ẹnu á tún yín láti rí á jẹ́ ká yọ ọmọ orú èèyàn tẹ́ ẹ jẹ́ tá a bá lágbára láti arrest yín tá a lágbára láti fi ń sẹ́wọ̀n tá a lágbára láti mú yín so á sì lágbára láti sọ̀rọ̀ àròjọ yín fáyé àròkájú ògùn lọ á máa ròyìn kiri ni a máa ròyìn kiri ni ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ ṣe umura August ọ̀wọ́n rárá à ń kó yẹn lọ sí umura àti ají umura August òun gbóná fẹlifẹli ìwọ́n tó bá fẹ́ ṣe umura kọ́ má bàa bọ̀ sówó alágbèdá iléeṣẹ́ Ghana travel and tour iléeṣẹ́ Ghana travel and tour umura August wa 2.9 ni ọ̀jẹ̀ǹjẹ̀ àárọ̀ ọ̀jẹ̀ǹjẹ̀ alẹ́ àwa náà lágbó tẹ́lì fún ọ gbogbo tọ́ọ̀tẹ́ máa ṣe àwa náà la máa kó yín lọ sanwó kankan oúnjẹ ọ̀fẹ́ lẹ́dẹ̀ máa jẹ tẹ́fìdé ọ ò lè ra tíkẹ́ẹ̀tì fúnra rẹ o àwa náà lábọ̀ láti inú 2.9 rẹ náà láti inú òwò náà 2.9 inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ṣe visa inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ra tíkẹ́ẹ̀tì inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ gba hòtẹ́ẹ̀lì inú 2.9 rẹ ibẹ̀ láti àtún fún ọ ní aṣọ aram àtún fún ọ lọ́fẹ̀ẹ́ aṣọ ìram so àfún ọ lọ́fẹ̀ẹ́ so inú 2.9 rẹ gbogbo ààyè síyára gbogbo jẹ́ máa síyára lọ àwa láti máa gbé yín lọ lọ́fẹ̀ẹ́ inú 2.9 rẹ ó tún máa jẹ́ àárọ̀ jalẹ́ lọ́fẹ̀ẹ́ 2.9 ni umura August ẹ tẹ̀lé wa lọ ìwọ tó bá fẹ́ lọ umura August ẹ pè nọ́mbà mi sórí 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ ṣe umura wa is very very genuine and authentic umura August wa ó dẹ̀ cheap 2,900,000 2,900,000 2,900,000 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ bá wa lọ múra August wà á enjoy life hòtẹ́ẹ̀lì tó dẹ̀ súnmọ́ aram lágbà fún hòtẹ́ẹ̀lì tó súnmọ́ aram tó súnmọ́ kaaba hòtẹ́ẹ̀lì yẹn lágbà fún yín bẹ́ẹ̀ ni oúnjẹ gidi kì í ṣe oúnjẹ tó nìyó oúnjẹ tó yò tó tún lè jẹ tán lọ́ọ́ máa jẹ láàárọ̀ àti alẹ́
kì í ṣe rọ ìwọ tẹ̀lé wa lọ kó tó bá dé tí ó bá rí bẹ́ẹ̀ wá sọ kó ṣe fídíò kó sọ pé irọ́ làfà ń pa kó sọ pé irọ́ làfà ń pa ó dẹ̀ ní sanwó fún wa kówó rẹ̀ wọlé umura August is 2.9 naira 2.9 million naira ni 2.9 million naira so kódà tẹ́ wá tún dé airport kẹ́ tó wọnú bàálù á tún fún yín lóúnjẹ tẹ́ jẹ kẹ́ tó wọnú bàálù ẹ tún jẹun kẹ́ tó wọnú bàálù kẹ́ tó wọnú bàálù láàfin ní aṣọ ìrámù yẹn àyè gba aṣọ ìrámù yẹn kẹ́ tó wọnú bàálù ẹ dẹ̀ jẹun so lẹ́yìn ẹ̀ àṣẹ òṣò ò ní di owó kankan tó tún san mọ́ tọ́wọ́ ti san 2.9 ò ní di má mú kankan lọ́wọ́ ò ní di kó mú kankan lọ́wọ́ táàbì lọ táàbì wọ̀ tọ́ bá fẹ́ gbé wẹ́wẹ́ lọ́wọ́ wọ́n tọ́ bá fẹ́ràn wẹ́wẹ́ ìyẹn ọ̀kan wa títí wa ìtọ́kàn wa ni pé ká fún ọ lóúnjẹ àárọ̀ ká fún ọ lóúnjẹ alẹ́ gbogbo ibi tẹ́lẹ̀ máa ti yára lọ àwa láwọn ẹgbẹ́ lọ lọ́fẹ̀ẹ́ ẹ̀ nídìí kẹ́ tó máa sanwó mbẹ̀ mọ́ so ẹ tẹ̀lé wa lọ ó múra August ẹ tẹ̀lé wa lọ kẹ́ ẹ pé nọ́mbà mi sórí 080 36 33 33 13 asalaamualeykum wa rahmatulahi wa barakatu. interview kan bẹ tí bá Gani Adams ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí Buhari náà láti máa rí but point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí gẹ́gẹ́ bí ọgbọ́n orí tèmi o point yẹn ó kù díẹ̀ káàtó Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ̀yin mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ o mi buyín o ọ̀tọ̀wọ̀ ni mo sì fi dárúkọ yín à ń sọ̀rọ̀ pé ká fọwọ́sowọ́pọ̀ à ń sọ̀rọ̀ wípé ká wà lọ́kàn à ń sọ̀rọ̀ wípé security ogun ọ̀gbọ́dọ̀ kó ilẹ̀ Yorùbá kí wọ́n ní ẹ̀ẹ́dẹ́ sọ wípé ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí ìjọba tó wà níta tó wà lórí àlééfà Yorùbá ni Yorùbá sì lẹ́yìn náà gbogbo ibi tí wàhálà yìí ti ń wájú bá a ṣe ń gbọ́ wọn ní àwọn Niger àwọn kan wá láti outside àwọn kan wá káàkiri láti disturb orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí gbogbo nǹkan dàrú sọ wá dáa kí àwọn èèyàn sùn kán mọ́ rọrùn sùn ni ẹ̀yin jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá fọ pọ́ǹtì kan pé ìjọba tó wà lọ́wọ́ yẹn ò kí ń sọ̀rọ̀ wọn o torí pé ẹ̀ kí ń sọ̀rọ̀ ìjọba ní ẹ̀ ṣe ni dá sí ọ̀rọ̀ ààbò ìlú ó kù díẹ̀ káàtó bàbá pé ìjọba tó wà níta yìí ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba ẹni tí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ní níta yìí ní Sunday Igboho torí ẹ̀ ni òun ló lè dá sí ọ̀rọ̀ ààbò ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn mo dẹ̀ mọ̀ pé oyè yẹ ó yẹ ẹ̀yin náà dáadáa o ẹ mọ̀ tún mo oyè tẹ́ jẹ́ o ẹ mọ̀ o Ààrẹ Ọ̀nà Kakanfò yín tọrọ mọ oyè yín ni pé nǹkan ò gbọ́dọ̀ dàrú ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ ogun ọ̀rẹ́ sì gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá tó bá tẹ̀ jẹ́ pé ìjọba tó wà ń ta yìí ni iná fẹ́ ṣe ìdíwọ́ torí pé ń sọ̀rẹ́ wọn ẹjọ́ rẹ̀ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fún ẹ Yorùbá ẹ fagídí bá wọn sọ̀rẹ́ tó bá tẹ̀ wá dọjọ́ wájú ẹ pé ní tó jẹ́ kí n jàjà yìí tó sì jẹ́ kí n jáde nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ ẹ wà ẹ̀ṣẹ̀ wá sọ síta pé gbogbo ìgbà yẹn mi ń ṣe èmi àti ìjọba tó wà ń ta ààrẹ o Bọ́lá Ahmed Tinubu ààrẹ o àmọ́ mo mọ̀ọ́mọ̀ bá wọn rẹ́ torí ilẹ̀ Yorùbá mo mọ̀ọ́mọ̀ gbà fún wọn torí ilẹ̀ Yorùbá èmi ò rò pé ipò yín ipò òṣèlú ni ipò yín èṣe ipò òṣèlú o ipò yín èṣe ṣepò táwọn olóṣèlú máa wá bá yín tá máa rà yín ipò yín èṣe ipò tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ fún olóṣèlú kankan ipò yín ipò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá lẹ gbé dání kódà tá bá ń sọ̀rọ̀ òṣèlú kò yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n bá wá kí yín bí wọn ò sì wá kí yín kò sí tó kẹ́yìn pẹ̀lú olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ kódà kàràǹgídá tó bá jẹ́ pé owó kan olóṣèlú fẹ́ fi sọ̀pọ́tì yín gbogbo àwọn mẹ̀kúnnù ọ̀dà owó òun gbogbo ọmọ Nàìjíríà láti ní dókè òkun wọ́n mọ support tó bá ti rí pé yes ẹ̀ ń fòtọ́ ọ̀nù ṣògùn tẹ̀ ń ṣe kí ló kàn yín ọ̀hún pé
ẹ kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta pọ́ǹtì tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ ni o ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí wọ́n kàn yín pẹ̀lú pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ dá ẹ gẹ́gẹ́ bí ipò yín láti dáàbò bo ọmọ Oòduà so torí pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba káwọn èèyàn máa kú torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba kó wa torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí ọmọ Yorùbá kó dẹrú bàbá pọ́ǹtì yẹn nínú gbogbo tàbí ìtẹ̀sẹ̀ yẹn ó kú díẹ̀ káàtó torí ọmọ Yorùbá ká má bàa dẹrú ká má bàa dẹrọ yìí ẹ dọ̀rẹ́ wọn lágídí ẹ dọ̀rẹ́ ìjọba lágídí kádọ̀bálẹ̀ farara kò ní ká mọ̀ gà ẹ dọ̀rẹ́ wọn lágídí tí Sunday Igboho bó ṣe wà yẹ tẹ́yìn náà sì wà bírọ́dà yín ni tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ó dá mi lójú pé yóò tún ṣèso rere jù báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn náà tún dúró ẹjọ́ ló wá torí ẹ mọ̀ ìjà tán wà ń bọ̀ ìbọn àwọn ládẹ́ẹ̀dẹ́ o ọ̀rọ̀ yìí kì í ṣeré o kì í sọ̀rọ̀ pé à ń tẹ̀dọ̀ lóṣèlú à ń gba billions of naira kì í sọ̀rọ̀ pé à ń kọ proposal yìí pé a ní ìdí owó o ẹ̀fọ́ lóṣèlú náà ṣáàyè wọn báwọn ṣe máa ṣe nù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà àwọn náà dálẹ̀ o àwọn lóṣèlú náà dálẹ̀ o àwọn náà dálẹ̀ lágbára wọn ọ̀ká mọ́ yìí o tòkí wá ló kù ju pé kó lórí ó dorí ẹ̀ mú lọ mo sọ ní ọ̀rọ̀ mi àwọn tẹ́rọ́rìsì yìí à ń pariwo àwọn Fúlàní míì tí ń bá wa gbé tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n jẹ́ èèyàn wa tó sì ṣe dáadáa sí wa tí wọ́n ti ṣe èèyàn bí tá a mọ̀ wọn tó ń bá wa gbé tó jẹ́ pé ọmọ Yorùbá ti fọ́mọ Fúlàní ọmọ Fúlàní ti fọ́mọ Yorùbá àti ní táwọn ẹ̀yẹ ti wà àwọn tó jẹ́ tẹ́rọ́rìsì yìí àwọn ìran ọ̀daràn ni wọ́n ọ̀daràn gangan làwọn àwọn wáyé wá dáràn ni wọn ò sì lójú àánú kọ́bọ̀ ni mo ṣe ń sọ fún àwọn Fúlàní tó jẹ́ tiwa náà kẹ́yìn ló ẹ̀ jáde kẹ́ fẹ̀hónú hàn kẹ́yìn ló níbi tẹ́tí wọn attack mo lè mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ yìí lè ẹ̀ ṣe ara wọn àwọn èèyàn lè mọ̀ pé kì í ṣe pé inú yín dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ yẹ ẹ má bínú o ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi tẹríba ẹ má bínú o ọ̀rọ̀ yẹ pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ní tó túmọ̀ sí ni pé torí ẹ̀ ni ò jẹ́ dá sí ní tó wà nílẹ̀ yìí ẹ dọ̀rẹ́ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ìgbà mélòó ni èèyàn fi ń bára wọn ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe náà ń ṣọ̀rẹ́ ìjọba tó wà níta yìí tó bá tó dọjọ́ wájú mi tí ìbò mi bá tún bọ̀ ẹ tún lè dọ̀rẹ́ wọn ṣé gbẹ̀dẹ́ṣẹ̀ wà lẹ́ dọ̀rẹ́ wọn ẹ wà ní àti ń bá wọn ṣe nísìn ẹ̀yin èso olóṣèlú kí wọ́n kàn yín torí ìtumọ̀ pé mi kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni pé ṣe fẹ́ gbọ́sà ìtòwé pé ẹ ti sọ̀rọ̀ ayé dolóṣèlú kí ni tiyín pẹ̀lú òṣèlú àwọn olóṣèlú mọ bá ṣe máa ń bára wọn fa o wọ́n dẹ̀ mọ wàhálà tó máa ń bára wọn fa wọ́n sán lórí wọn ṣeré àgbákò ni wọ́n o àgbákò làwọn olóṣèlú bọ́ọ̀bọ́ pábò bọ́ bù lẹ́sẹ̀ ni o odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n á kàn yín pẹ̀lú àwọn olóṣèlú kí ni tí ń pẹ̀lú wọn ẹ wá ní ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí torí ẹ ní ò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò tó túmọ̀ sínú o bí mo ṣe gbọ́ pọ́ǹtì tí mo mú bẹ́ẹ̀ nǹkan tó túmọ̀ sínú o bàbá kò ní bàjẹ́ o ẹ dọ̀rẹ́ wọn lágídí o níta ẹ gbé dání ojú bá lọ o àwọn ìjọba sì náà pé àwọn náà ń kọ̀ǹtró gbogbo wa bí àwa bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́ ìjọba ni mo wà ẹ̀yin gan Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ìjọba lẹ wà o àfi tó bá jẹ́ pé ẹ jẹ́ president ló kù nígbà tẹ́ ẹ sì ti jẹ́ president yẹ ẹ láti gbà fún ìjọba tó bá wà ń ta náà ni o ẹ gbà fún wọn kẹ́ ẹ lè sèbù dẹ Yorùbá o ẹ bá wọn rẹ́ o ẹ dọ̀rẹ́ wọn o àmọ́ statement pé èmi ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tẹ́ ẹ sọ yẹ bàbá ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ ìbúyín o bàbá ẹ dákun ẹ tó bá tún àníyàn rò ẹ di ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tẹ́ ẹ fẹ́ dọ̀rẹ́ wọn nínú àwọn náà tó ń sọ pé kẹ́ ẹ má dọ̀rẹ́ àwọn ṣebí fún ààbò ni ẹ fa Sunday Igboho mọ́ra gbogbo yín ẹjọ́ fara yín mọ́ra ẹjọ́ sàsọyípọ̀ ẹ jẹ́ gbogbo nǹkan wà pọ̀ níwájú ọ̀nà àtẹ̀yàn àwọn OPC náà níbi tí wọ́n ti ń kópa tiwọn o tipẹ́tipẹ́ o yàtọ̀ sígbà kan tó yẹ pé àwọn ará wọn kan nínú wọn tó yẹ pé tán bá kẹjọ́ níwájú wọn kí wọ́n gbà ìyàwó kí wọ́n ní ọkọ wọn ní ọkọ lánàá fẹ́ẹ́ dákú nígbà kan nìyẹn o wọ́n tún mú ìyàwó ẹ̀ sábẹ́ bọ́ ní ṣe kò sí ẹ̀ mọ́ ní OPC dúró wọ́n dẹ̀ wá káàkiri wọ́n ti ní ẹ̀ka tó pọ̀
ẹ má jẹ́ ní òde ọ̀tẹ̀ kọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wa torí níbi tá a bá ti ní a fẹ́ jàjàgbara fẹ́ jà fún lù tó ipá wa tá a fẹ́ jà fún lù náà tó wá dọ̀tara wa tá à ń bára wa jà tá à ń bára wa sọ ọ̀rọ̀ kọ̀ bá kún gbé ẹjọ́ sáwọn ọ̀tá gangan ò ní wọlé sí wa láàrin níbi ẹnìkan bá ti ṣe àṣeyọrí kan téèyàn kan sì tún fà wá sílẹ̀ pé torí pé a fẹ́ gboríyìn pé báwo ló ṣe fẹ́ jóun ní ó gboríyìn báwo ló ṣe fẹ́ jóun ní ó gbògo báwo ni ó ṣe fẹ́ jóun àwa tá a ti wà ń bẹ̀ ti pẹ́ ńkọ́ a nídìí gbogbo yẹ o gbogbo OPC wọ́n ti ń gbìyànjú tipẹ́ Ìbà Gani Adams ẹ dákun ẹ di ọ̀rẹ́ ìjọba ẹ di ọ̀rẹ́ ìjọba o statement pé ẹ̀yin kì í sọ̀rọ̀ ìjọba o ni ò jẹ́ kẹ́ ẹ fẹ́ dá sọ̀rọ̀ nù ní táwọn èèyàn tàǹsì ẹ̀ sí nìyẹn ẹ di ọ̀rẹ́ ìjọba torí pé ẹ fẹ́ gbìjà lù ẹ di ọ̀rẹ́ wọn ẹ ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn ẹ fara yín mọ́ra ẹ jájọ jà fúnlẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ àwọn èèyàn ń wò yín o gbogbo bẹ́ẹ̀ sì ní táwọn èèyàn ń sọ̀rọ̀ ní social media wọ́n fẹ́ràn yín ni torí wọ́n mọ̀ pé ẹ lè ṣe pé ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ dẹ̀ ní gbìyànjú ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ fara yín mọ́ra Sunday Igboho brọ́dà yín ni ẹ fara yín mọ́ra ẹ jọ wà papọ̀ ẹ jà fún ìlú Yorùbá ọ̀rọ̀ yìí pé èmi ju èmi ò jọ tani ní kíní kan tani kíní kan ẹ jẹ́ gbogbo wọ́n jà fún ilẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Haúsá wọn ti kóra wọn jọ́mbẹ̀ o wọ́n ṣe ra wọn lọ́kàn wọ́n ti ń jà fún wọn o bẹ́ẹ̀ bá dé gbogbo everywhere everybody ti ń jà o kálukú ti kó security jáde ìpè kí wọ́n á ló dé tá a sùn tá a ní lè sùn tí wàá lọ wà dé tó báyìí ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláàbò òdu àwọn ọlọ́pàá àwọn sọ́jà gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo wọn sọ́wọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ bá dé Sokoto ẹ rí OPC bẹ́ẹ̀ dé Èkó ẹ rí OPC bẹ́ẹ̀ bá dé Ògbómọ̀ṣọ́ ẹ rí OPC tẹ́ bá dé Ìbàdàn ẹ rí OPC tẹ́ bá dé kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ ní rí OPC ṣẹṣẹ ẹjọ́ kan wà lẹ ṣe níbẹ̀ ni ẹ má jẹ́ iṣẹ́ yọ dàrú Ìbà Gani Adams ipe ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba yẹn àwọn èèyàn ti tàǹsì ẹ̀ sí pé torí ẹ̀ ni kò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò ẹ di ọ̀rẹ́ ìjọba ńlágídí ẹ̀dọ̀rẹ́ wọn ìjọba ló ní gbogbo everything ẹ̀dọ̀rẹ́ wọn lágídí kò sí tó kàn yín pẹ̀lú ìjọba kò sí tó kàn yín pẹ̀lú àwọn olóṣèlú ẹ má jẹ́ kí wọ́n fi ètò òṣèlú kí wọ́n fi tẹ ẹ̀rẹ̀ sí yín lára ẹ di ọ̀rẹ́ ìjọba àmọ́ pé ẹ sọ pé ẹ̀yin ò kì í ṣọ̀rẹ́ ìjọba tó wà ń ta yín ni ló jẹ́ kẹ́ ẹ káwọ́rọ́ ló jẹ́ kẹ́ ẹ ṣéwọ́rọ́ kí ló kàn yín pẹ̀lú ìjọba Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kìí sóye kékeré bàbá o ẹ wá gbogbo ọ̀nà ẹni tí ó bá jẹ́ ìdíwọ́ fún yín ẹ wá gbogbo ọ̀nà láti wá gbogbo ọ̀nà pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni ká sì ṣètò ààbò ẹ gbé gbogbo àwọn ọkọ̀ yín dìde ẹ gbé gbogbo àwọn ẹ̀ka yín dìde káwọn náà ṣiṣẹ́ kẹjọ ṣiṣẹ́ papọ̀ olóyè Sunday Igboho ẹwọ́n náà tẹ́ ṣe méjì àlàáfíà láàrin ara yín àfẹ́ ìjà kankan torí nínú ká bá tó pé ẹnìkan ń jà abẹ́nìkan bínú sẹ́nìkan kò sí ṣàṣeyọrí mbẹ̀ tẹ́yẹ̀ kan bá ti ń fà wá sókè ẹnìkan mọ̀ fà wá sílẹ̀ ni yóò sì mọ̀ di wàhálà ẹ dákun aláfẹ́ kojú ogun kó tó wá jẹ pàwọ́ àtàfẹ́ kojú ogun náà láti wá ń bára wá jagun àwọn ọ̀tá tẹ́ fẹ́ lọ pàdé àwọn ọmọ rẹ́rìn ni pé ẹ̀rí ẹ̀rá wọn sùn ẹgbẹ́ náà ti ń bára wọn jà ẹjọ́ sí ẹ̀lánìtì àwọn fìgìláńtì ti dúró àwọn àgbẹ̀kọ̀yà ti dúró èmi ò rí bí táwọn fìgìláńtì ti ń ta sùn síra wọn rí àwọn àgbẹ̀kọ̀yà táwọn síra wọn rí tí èsè pé owó kan wà bẹ́ẹ̀ bóyá owó kan wà bẹ́ẹ̀ tí ń wọlé àbí nǹkan bíi tún wà bẹ́ẹ̀ tó jẹ́ pé jẹ́ nǹkan tí owó ńlá kan tẹ̀ máa ń pín tó fẹ́ dá wàhálà yìí lẹ̀ ẹ kì í sọ̀rọ̀ ìjọba kọ́ ní alẹ́ ìdìbà yìí ẹ bá ìjọba sọ̀rọ̀ torí pé ẹ fẹ́ gbìjà ilẹ̀ ní Oòduà ẹ fẹ́ gbìjà ilẹ̀ Yorùbá ẹ bá ìjọba sọ̀rọ̀ lágídí bí wọ́n bá láwọn ọ̀fẹ́ yẹn ẹ sọ pé ẹ̀yin fẹ́ wọn àmọ́ pé ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ o torí ẹ̀ ní ẹ ṣe síwọ́rú kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ dákun mo bẹ̀ yín ni tọwọ́tọwọ́ ni mo fi ń sọ̀rọ̀ mo bẹ̀ yín ni ẹ fara yín mọ́ra ẹ já ṣera wa lọ́kàn tó giri ọba lanu aláǹgbò ò ní ráàyè wò ní ògiri ẹ já ṣera wa lọ́kàn
gbogbo àwa blogger sáré ń sọ̀rọ̀ tá à ń dá sí ọ̀rọ̀ yìí tí fi ń rúná tí fi ń gbèrò ẹ jẹ́ ká ṣe sùúrù fà á. ìyẹn tí gbogbo blogger táwọn sọ náà ni pé kí gbogbo wọn ṣe ra wọn lọ́kàn. bàbá wa Gani Adams ẹ fa Sunday Igboho mọ́ra Sunday Igboho káwọn lọ fa ìmọ̀ra ẹjọ́ ṣètò àlàáfíà ẹjọ́ sọ̀rọ̀ àsọyé pé tó ọ̀yá ogun ọ̀gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá o ogun ò sì gbọ́dọ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà gan tó dáwọn èèyàn wá fọ́nká lẹ̀ Yorùbá nìkan kọ́ bóde Kaduna ọba Yorùbá mbẹ bóde everywhere ọba Yorùbá mbẹ bọ́ bá sì ń dé bíbá náà ọba àwọn Haúsá mbẹ ọba àwọn Fúlàní mbẹ ọba gbọ́n mbẹ àjọ wà pọ̀ ni ó kọ́ gbọ́dọ̀ kó ibikíbi. ẹjọ́ tó lọ náà abẹ́yìn ni o torí tí ìlú bá bàjẹ́ wọ́n ó dàkọ yín o tí nǹkan bá dẹ̀ wọ́ wọ́n ó dàkọ yín o torí pé ẹ̀dìpọ̀ tó mú èèyàn mélòó lórí àǹfààní ẹnu mi wá àǹfààní ẹ wo gbogbo gbà wọ́n ń pariwo yín social media wọ́n ń pariwo yín wọ́n fẹ́ràn yín ní bàbá ibà Gani Adams àwọn èèyàn fẹ́ràn yín ni ẹ má wò pé àbí ẹ ń bu yín torí pé Ọlọ́run ká yín yẹ ṣe pàtàkì èèyàn mélòó lórí opportunity tó lọ èèyàn mélòó lórí kí wọ́n máa dákọ̀ ẹ̀ pé Ìbà Gani Adams ọ̀dọ̀wọ́ yín o sẹ́yìn ní bá wa dá sí ni ìtumọ̀ tá ń sọnù Ìbà Gani Adams tí wọ́n sọ ni pé sẹ́yìn mọ̀ kò wá àràn ni ní tí wọ́n ń sọnù táwọn èèyàn ń sọ táwọn blogger tí gbogbo wọn ń sọnù o ibi tó yẹ kẹ́yìn ó rò sí nìyẹn àmọ́ statement pé ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí tẹ́ ẹ sọ yẹn nínú interview yẹn ni mo ṣe jáde sọ̀rọ̀ wípé torí ẹ̀ ènìyàn ẹ̀ ṣe ibi tí wọ́n tàn ṣe sí ni pé lè ṣe dá sọ̀rọ̀ òun lè ṣe dá sọ̀rọ̀ ilẹ̀ Oòduà bẹ́ẹ̀ bá ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹjọ́ wà pọ̀ o ẹjọ́ ṣe pọ̀ o ẹjọ́ nẹ̀ pọ̀ o ẹjọ́ wà gbọ́ ẹ pé olóyè Sunday Igboho gbogbo yín ẹjọ́ wà pọ̀ o ẹgbèjà ilẹ̀ Yorùbá o èyí tó ju wá rí iye ìṣe kò bójú mu o wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ tán bí gbà mọ́ wa lọ́wọ́ tán bó la fẹ́ kó lọ ṣé ní Haúsá la fẹ́ sá lọ ní àbílẹ̀ Ìgbò Yorùbá ẹ ronú o Yorùbá ẹ ronú ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ̀yin náà bímọ o ẹ kọ́ dé bí o ilẹ̀ Yorùbá nìran yín ti ṣe ọgbẹ́ ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ ronú o ẹ jórí yín ó pé o ẹ lọ jẹ́ kórì yín pé 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 ẹ̀yin alábọ̀dé nu ẹ jẹ́ kórì yín ó pé o ẹ jẹ́ kórì yín pé o ẹ̀yin alábọ̀dé olórí burúkú yín ayé yín ó bàjẹ́ kẹ́yìn ni o tẹ́ ẹ bá jẹ́ kórì yín ó pé ẹ̀yin ni wọ́n fi ṣètùtù lóye o gbẹ́ tó ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n fi ṣètùtù lóye o ẹ jẹ́ kí rẹ̀ pọ̀ wà láàrin gbogbo wọn Ìbà Gani Adams ni Sunday Igboho ni kí rẹ̀ pọ̀ wà kí gbogbo nǹkan wà ẹ jájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé èmi ni mo ní lójú ogun ni ṣé bí ìran jagunjagun làwọn àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sẹ́yìn lè lójú ogun ní ìsinmi àbí ṣé ogun dàbí yín ó dàbí ẹ̀kọ́ dàbí kéèyàn sùn tìyàwó èèyàn kó máa gbádùn àbọ̀ dàbí ká ìwà ní bí apánà kẹ́ mọ́ sẹ́ nǹkan tútù kó máa rọrùn wọn mọ̀ jà rogo àní rogo ẹ dákun mo sọ yìí mo dúró níwọ̀nba tí mo lè sọ mbẹ̀ Ìbà Gani Adams ló gan fẹ́ o bàbá ẹ dákun gbé tẹ́ báyìí kẹ́ ẹ sì ṣàtúnṣe ṣe àmọ́ pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba ni ọ̀sẹ̀ kẹ́ ẹ fi dá sí ọ̀rọ̀ lu ìyẹn kò sọ̀rọ̀ mbẹ́ o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba gbogbo tó bá gbà ẹ fún ẹ di ọ̀rẹ́ ìjọba o Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba o ẹ bá wọn rẹ́ ìjọba ẹ̀yin náà ẹ fa Ìbà Gani Adams mọ́ra ẹ fa olóyè Sunday Igboho ẹ fa gbọ́n mọ́ra ẹ já ṣètò ààbò kí gbogbo òkú sì rọrùn àdúrà wọ́n gbà o àríbá ti ṣe o àánú ọ̀fọ̀n fún wa o gbogbo àwọn tán wà ní gbèkùn ọ̀nà ọ̀bọ náà jò ní tọ́yọ Yusufu nínú kànga lọ́jọ́ sí yọ fún àwọn yọ o yọ fún àwọn yọ nínú àdánwò tí wọ́n wà gbogbo àwọn tó ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tán wà nínú gbèkùn àwọn ajínigbé ọ̀nà fún àwọn yọ o àwọn èèyàn wa tán wà ní hospital tán wà ní àìsàn tí wọn ò rówó tọ́jú wọn ọ̀nà pèsè fún wọn jẹ́ wọ́n jáde láyọ̀ o gbogbo ẹni tó wà nípò ìnira Ọlọ́run dákun tú wọn sílẹ̀ o Ọlọ́run dákun o ṣàánú fún wa dáàbò ẹ̀bùn wa ìwọ́n la gbójú ní o Ọlọ́run bá wa sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́jọ dàrú mọ́jọ òtúká o ọdọwọ́ rẹ Ọlọ́run ọdọwọ́ rẹ Ọlọ́run mo sọ yìí mo dúró náà o Akóredé Ìṣọ̀lá lórúkọ mi MC 2024 las Congo don praco ẹlẹ́dàá mọ́ sùn